okòwò tá a gbé dání tá à ń polówó fáwọn èèyàn yẹn okòwò ọ̀la ni. tó o bá fẹ́ lówó tó o fẹ́ sanwó nù online business torí yẹn dàbí iṣẹ́ àgbẹ̀ bí wọ́n ṣe ń roko yìí. bẹ́ẹ̀ ni okòwò ṣe rí. ǹjọ́ mọ̀ pé kí wọ́n tó bẹ̀rẹ̀ sí í dáko yìí wọ́n kọ́kọ́ secure ilẹ̀ yìí wọ́n kọ́kọ́ gẹ̀ẹ́tì ilẹ̀ yìí. ẹni tí ò ní ilẹ̀ kò lè roko débi tí ó kọbè débi tó máa gbìn nǹkan. ilẹ̀ lákọ́kọ́ ń lé àwọn ìbéèrè kan lọ́wọ́ yín ni. Okay, sir. oko yìí ẹ lease ni àbí wọ́n kàn fún yín. Wọ́n kàn fún mi ládùúgbò kí n máa fi dáko ni. So wọ́n fún mi kí n máa fi dáko ni. So náà dẹ̀ ń ṣe máa gbé nǹkan sí i. So máa dẹ̀ wú. ilẹ̀ lákọ́kọ́ ń lé bí àgbẹ̀ bá fẹ́ gbin èrè oko. ilẹ̀ yẹn ní online òun ni fóònù tiẹ̀. ó ti yé bóyá o rà ní o bóyá o lease ẹ̀ ní o bóyá easy buy ní kò kàn anybody ṣùgbọ́n o gbọ́dọ̀ ní handset iPhone tàbí Android nìkan ló dẹ̀ lè ṣe okòwò tí mò ń sọ fún ẹ yìí. dátẹ̀síwájú bá a ṣe wá ń lọ okòwò tí mo gbé dání yẹn ẹ rí pé àwọn fúnra wọn ni wọ́n ń roko ṣùgbọ́n nínú okòwò yìí orí ọ̀fẹ́ pé o lè pe èèyàn pé ẹ jọ̀ọ́ ẹ bá mi wá roko kájọró ó wà. ìyẹn ni àwọn boat tí wọ́n ń sọ yẹn pé kẹ́ra ìyẹn ni robot tó máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ lásìkò tí wọ́n ò ṣiṣẹ́ mọ́ tí wọ́n ti wo fídíò 20 o ti wo ti under n o ti wo ti booster o ti tẹ streak o ti claim ẹ̀. okòwò yẹn òun náà ni nǹkan tó ń practice yìí o. now wọ́n wá gbin èrè oko yẹn ló bẹ̀rẹ̀ sí í wù yìí. ó ní iye ọjọ́ tí èrè oko yẹn tó lò ńlẹ̀ kó tó di pé ó so. òun ni nígbà tó so tán òun náà lè harvest yẹ. ìgbà tí ò tí ì so wọn ò lè harvest. ìwọ tó wọnú business lánàá o fẹ́ harvest lónìí o fẹ́ bẹ̀rẹ̀ sí harvest o lè ní ẹ́ o lè possible. bí bẹ́ẹ̀ ni okòwò bó ṣe rí nínú ìṣàlàyé fún ẹ. òun náà tún bọ́ sí díẹ̀ yẹn o wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ro. ẹ wo kókò yìí ó ní iye oṣù tó máa lò. kókò yìí bó ṣe wà yìí ó ní iye oṣù tó máa lò kó tó di pé wọ́n lè wú. tí wọ́n bá wú tásìkò ẹ̀ ò bá tí ì tó èrè oko yẹn bàjẹ́ nìyẹn. ṣùgbọ́n wọ́n ti calculate iye ọjọ́ iye ọ̀sẹ̀ iye oṣù tó máa lò tó máa fi gbó tó máa fi wú. bẹ́ẹ̀ náà ni okòwò tá a gbé dání tá à ń pè ọ́ sí ní online bó ṣe rí nìyẹn. online offline the same process ni. àṣeyọrí ó dàbí ìrìn àjò àgbẹ̀ tó gbin nǹkan kó tó di pé ó máa kéré ẹ̀. kókò oríkẹ́ ẹ ti kéré ẹ̀gúsí bàrà ń bẹ̀ kókò òun ni ó máa ń tó oṣù mélòó kẹ́tọ́ àbí tá a bá gbin kókò lónìí ẹ máa bẹ̀rẹ̀ sí í ká lọ́la. Rárá o, at least bí mo ṣe gbìn pé èèyàn máa ka kókò at least á tó 6 months or 7 months. 6 or 7 months Bẹ́ẹ̀ni. ni kókò yìí máa fi. Bẹ́ẹ̀ni ló máa fi ṣe tí a máa fi kórè yẹn. so kí ló dé tẹ wá ń roko mọ́ ọ lára báyìí. ẹ ti roko yìí sìn tí mo ti ń rí àti tó bí ẹ̀mí lò. A ti tẹ́ ẹ̀mẹ́ta tí mo ti rò báyìí ẹlẹ́kẹta mo rò báyìí. ríro tí wọ́n ń ro yẹn ìyẹn náà ń pè ní mining daily tá à ń ṣe yẹn oko nìyẹn ní online àwọn roko lójúkorojú àwa ń wọnú app lójoojúmọ́ mining òun ni ìtumọ̀ nǹkan tí wọ́n ń ṣe yẹn. tó bá ti tó oṣù 6 sí 7 yẹn ṣé fúnra ẹ̀ ló máa sọ fún yín pé òun ti ṣetán wú ní wíwú. Ó máa ń sọ náà bọ̀ ẹni tó bá ti mọ̀ ń pa oko ibi ewé yẹn lèyàn ti máa rò pé eléyìí ó ti tó wà ó ti tó jẹ. oṣù kelòó ni. ó ti tó oṣù bí abí oṣù kẹta báyìí. oṣù kẹta tẹ́ ti gbìn. Bẹ́ẹ̀ni. ok tá a bá wá wú ń sìn a lè rí nǹkan kan jẹ. ẹ lè rí nǹkan kan bẹ́ẹ̀ o gbogbo nìkan lẹ máa rí bẹ́ẹ̀ o. gbogbo nìkan lẹ máa rí. rúùtù nìkan lẹ máa rí. bí okòwò àwọn tó ń forí rẹ̀ gbálẹ̀ tó ń lé mú sógbódogójì bó ṣe rí nìyẹn torí kò tíì sí nǹkan tó ń ṣiṣẹ́ owó fún ẹ kò sí nǹkan tó fẹ́ fowó yẹn ṣe kò sí èrè kan tó ti máa mú jáde wọ́n ń gbà lọ́wọ́ Pọ́ọ̀lù fi sanwó Pétérù lọ. ṣùgbọ́n tó o bá fẹ́ kí okòwò kó ṣiṣẹ́
wàá rí pé wọ́n ní wọ́n fáwọn ni ẹlòmíì fowó ẹ̀ ralẹ̀ ni ẹlòmíì lè pe àwọn èèyàn pé ẹja roko ẹja jọ roko máa ro tibí àtújọ lọ ro tẹlòmíì àtújọ lọ ro tẹlòmíì process ni àṣeyọrí ẹ ṣé ẹ kúṣẹ́ ẹ ṣé wọn.